khasirin ó sì lè máa dùn wọ́ clear statement nínú Al-Qur'ani ni gbogbo ẹnikẹ́ni tó bá dọ́dọ̀ Ọlọ́run lálẹ́ kìí àmọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀sìn mi tó bá yàtọ̀ sí Islam láàmì yóò kọ̀ bẹ́ẹ̀ lẹ́mìn láyé Ọlọ́run ní gba ẹ̀sìn mi lọ́wọ́ ẹnìkan àfi Islam Ọlọ́run wá dúró ń bẹ̀ ìwọ àfa ṣẹ́kẹ́wò òye wọ ni wọ́n wà fẹ́lẹ́ akhirati minal khasirin tó o bá mẹ́sìn mi ìdíwájú Ọlọ́run lálẹ́ kìí àmọ́ tí kì í ṣe Islam nínú ẹni tí ó ṣòfò lẹ́ni náà wà clear statement náà. Ọlọ́run tẹ̀mí Ọlọ́run ṣe òun ni pé mo jẹ́ kí èdè pọ̀ láyé mo sì jẹ́ kí ẹ̀yà pọ̀ láyé èmi ni mo design ẹ̀ bẹ́ẹ̀ o ò dẹ̀ ní agbára lórí ntọ́ba àlekè ọlá design torí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ níbọ̀ ẹ̀dá Ọlọ́run ni o sì gbọ́dọ̀ bá gbé pẹ̀lú dáadáa àkọ́kọ́ nìyẹn nígbà tá a ti dá wọn níbọ̀ wa mọ̀ ẹlẹ́ẹ̀kejì. ẹ wá sọ kí ó ká gbọ́ ẹ sọ kí ó ká gbọ́ lẹ́nu yín pé ẹ fẹ́ sọ kí ó ẹ jẹ́ sọ kí ó ṣẹ́jú díẹ̀ ká tiẹ̀ fi mà ẹ ka Kùránì ṣẹ́jú díẹ̀ ká fi mà ẹ tọrọ Ànábì ṣẹ́jú díẹ̀ ẹ má fi wákà bọ́ ẹ má sùn náà bẹ́ẹ̀ sì má sùn ẹ sì má làágùn èèyàn rẹ ni tó wà nínú èsì báyìí tí sì ń làágùn mẹ́ àfẹnutó ike bá yanjú ìyàwó rẹ lọ tí mo kọ́kọ́ rí tẹ́wà nínú èsì báyìí àwọn ẹgbẹ́ kún bí wọ́n bàdẹ́ o sáà sẹ́fọ̀ ọ̀dọ́ yìí mo ti rí tààgùn jáde lórí yín nínú èsì ẹ wá sọ̀rọ̀ tí ò da lásìkò tí gbogbo nǹkan balance lọ ẹ wá àdàparọ́ tẹ́ ẹ pan làwọn ayá yọ o torí pẹ́lú mi tí ó gbọ́ àlọ́ yóò rò pé bẹ́ẹ̀ náà ni tó ṣe pé ní tẹ́ ń sọ bẹ́ẹ̀ náà ló ti rí ẹ̀yin ń takò ìsìláàmù lábẹ́nú ni tí ọmọ talọ́lọ́yìn ọba fi kámẹ́rà ka yín lẹ̀ níjọ́ tẹ́ ń sọ pé kó fọkànbalẹ̀ kó gba nọ́mbà ẹnìkan kò ní mọ̀ kẹ́yìn lẹ́ ń fún ní fọkànbalẹ̀ lábẹ́nú ìwọ̀n bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n jọ́tẹ̀ ìsìláàmù báwọn so ìpọ́dọ̀ yín náà gbogbo wọn padà máa sásí. ọlọ́run sọ bá nẹ́bi pé àwọn mùnáfìkì astaghfarta lahum am lam tastaghfir lahum lan yaghfira Allahu lahum ọba àdìrẹ́ bẹ́ẹ̀ fún wọn ọba àmàdìrẹ́ bẹ́ẹ̀ fún wọn wọn yẹ sẹ́nìkan tó níláárí kan tó láǹkúrí kan mùnáfìkì ní ìdẹ́yìn gán mọ̀ tí wọ́n sọ lójú ìdẹ́yìn gán kàn fáwọn ẹ̀mọ́ wà ń bẹ̀ lọ́dún tí wọ́n wà mítìnì nínú ọjà Bàmbàdàn tí wọ́n jẹ́ ẹ̀mọ̀ pé mùnáfìkì ní ẹ̀yìn náà jiyàn sẹ́wọ̀n ọmọ ṣẹṣẹ mùnáfìkì yuhibbuna an yuhmadu bima lam yaf'alu ìntẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ kì í fún ìní pé wá sọ pé gbàtí màmú sọ̀rọ̀ tí ń ṣe wá sí òun náà lọ sọ pé àwọn kèfèrí wọ́n ó sófò ẹni tó bá ti gbé ìsìlámù déwájú Ọlọ́run alákọ̀ọ́kọ́ ẹ̀ ṣàbòsí bàbá yìí àbí kẹ́ ẹ túbá kẹ́ ẹ tó lọ orí mímbàrí ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà wọ́n wá yanjú ọ̀rọ̀ àlìjànú àwọn olè àlìjànú bóò ní ìsìlámù sọ fẹ́ ká bá wọn lò ibo ni wọ́n máa jẹ́ sí ibo làwọn gbọdọ̀ jẹ́ sí bóò ní bá jọṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn àtàlìjànú ẹ́písòdì alákọ̀ọ́kọ́ ẹ bá ọ̀rọ̀ náà lórí YouTube àgbédìẹ̀ wa nọ̀rọ̀ ìní play video wọn kankan ìkà àgbédìẹ̀ wa inú ọ̀rọ̀ yẹn tẹ́fẹ́ sọ̀rọ̀ àlìjànú ẹ́písòdì alákọ̀ọ́kọ́ ibẹ̀ náà ti wá ń ka áyà tí ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ìsìlámù pé man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ṣé ká má tutù Kùránì mọ́ ni ṣé ká má tutù Kùránì mọ́ tani bá gbé ẹ̀sìn míì dé níwájú Ọlọ́run lálìkìyàmà ọ̀rọ̀ àlìkìyàmà ni wọ́n ń sọ lọ́jọ́ náà nígbà tí wọ́n yanjú ọ̀rọ̀ àlìjànú wọ́n wá fọ̀rọ̀ níbẹ̀ pé à níta àfi ní kí mùsùlùmí dúró lórí ẹ̀sìn rẹ̀ rí ẹni bá gbé nǹkan míì níwájú Ọlọ́run lálìkìyàmà falan yuqbala minhu Ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá tún wá dojú àlìkìyàmà nínú ẹni òfò ni ó wà ó dà àwọn òtẹnu bẹ́ẹ̀ ṣe ń tẹnu pé sọ pé yóò sófò ẹmú kí tó ti sọ bẹ́ẹ̀ wá nínú tẹ́lẹ̀ ọjọ́ rẹ̀ wájú Ọlọ́run. ọwọ́ tọ́pìkì tí mo gbé sókè yìí lọ́jọ́ tí ìjọba wa rí pé ta ló lè bá wa sọ̀rọ̀ síbẹ̀ iná wà nù lùsẹ́ pè yín ni ẹ̀yin ò ti jẹ́ tán bó mo ṣe pè yín inú tí sì ń dùn yín náà ọ̀gá tí wọ́n pè yín wọ́n sọ̀rọ̀ pẹ̀lú mi wọ́n wá pè wọ́n sì fún wọn lẹ́tà pé níta fẹ́ kọ́ wá bá wa sọ̀rọ̀ lórí ni benefit of being a good neighbor àǹfààní tá a rí bí kéèyàn jẹ́ alábàágbére pẹ̀lú ara wọn bá a ṣe jọ wà ní Nàìjíríà tó jẹ́ secular kìnní là ń lò ń bẹ̀ tí ò sí pé ẹlẹ́gbẹ́já kìnní kan ní ẹlẹ́sọ̀ ẹlẹ́bọ kìnní kan àjọ wà ní dual religion and you are free to practice any religion you wish ìlàjọ wà ní Nàìjíríà wọ́n wá gbé topic yẹn kalẹ̀ wọ́n wá fi bẹ̀ pé an Islamic perspective ìbájọ bí àlàáfíà àǹfààní tá a rí ń bẹ̀ lójú ọ̀nà wo ni Islam fi wò ó àwọn pè máa àgbègbè máa sọ pé wọ́n treat bàbá yìí dẹ̀ balance yẹn wọ́n kálukú ló wo fídíò náà ó dẹ̀ ẹni tí ó gbà fún wọn gbà náà gan comment síbẹ̀ pé ọkùnrin yìí ọ̀yẹ̀jú wọ́n là lọ́tọ̀ọ̀tọ̀ pé ìlú yìí ṣe ìlú Islam mùsùlùmí ọmọ wà ń bẹ̀ kírísítẹ́nì ọmọ wà ń bẹ̀ ẹlẹ́bọ̀ ọmọ wà ń bẹ̀ ó dà free thinker lè wà ń bẹ̀ ó ń kálukú àjọ máa ṣe tó bá ti jẹ́ bí ọ̀rọ̀ ayé àjọ gbara wa láàyè àjọ lòfẹ́ láàrin ara wa ṣé Kùránì náà wà kọ̀ọ̀kan lámọ́lẹ̀ fún wa ni ṣe bíbí ẹ̀sìn ni wọ́n ti ní ká pínra wa lakum dinukum waliya din ṣe gbàgbé díẹ̀ tẹ́ pàtì ẹ̀lẹ́nu lé kí ó náà ṣe gbàgbé díẹ̀ tẹ́ kémbè ọlọ́ni wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu ọlọ́ni wala tahsabannahum bimafazatin min al-'adhabi wa lahum 'adhabun alim èyàn ní bàálẹ̀ rú fún yín o ṣe ń pẹ́ láwọn ọmọ tẹ́yìn náà fílẹ̀ ẹ láwọn ẹbí tẹ́ fílẹ̀ ẹ láwọn ìdílé tẹ́ fílẹ̀ ẹ wá jágbó díẹ̀ lẹ́nu ọmọ tí wọ́n ń pọ̀ lọ́jọ́ alákọ̀ọ́kọ́ káwọ́ bó ṣe fọ́n sí wàlá dédé tó yẹrù yín nù. ọ̀rọ̀ ọmọ tó yẹ kọ́ mẹ́rin kiri sọ kéèyàn ní ẹjọ́ fara balẹ̀ gbọ́. ẹ sọ balabala ó mọ kankan ó ní ìrírí náà pè lágbà nínú ìrírí àwájú ọlọ nínú ká ti fẹ́ máa ronú bí èèyàn àti máa ronú bí ẹni tó bá gbadé bí ẹnìkan tó gbawé léwé kọjá ẹ mọ̀ sí bí ẹ tó wáyé bá ẹ mọ̀ sí bí ẹ mọ̀ sọ bí ẹ tó wáyé wà lára rẹ̀ tí a ti gbọ́ gbogbo àwọn ẹ ń bá rí tẹ́ múra sọ̀rọ̀ tẹ́ múra kankan tẹ́ mú kókókókókókókó bí frozen fish téèyàn fẹ́ túká téèyàn sẹ́ sọmọ́lẹ̀ wọ́n rò pé ọ̀rọ̀ gidi fẹ́ sọ wọn pọ̀rọ̀ yìí kò sọ̀pọ̀ lọ́nà yàrá inú kọ́pá díẹ̀ àwọn terrorist ní wọn sọ òpònú ẹranko ẹ wò kí n tó lọ jáde ọ̀yá Haúsá òpònú ọpọlọ akíkpagó náà kúbi ọpọlọ gúnmi ni ọ̀yá Haúsá terrorist group ọ̀yá